الفقير مددت كفي إليكم فادفعوا عني الخطوبة إليكم فادفعوا عني الخطوبة. gbogbo àwa tí àánú Ọlọ́run ọ̀bẹ àti ìfẹ́ tá a jọ ní sí ànábì tiwa ẹ ti mẹni tí ń dà kọ ànábì tiwa ànábì Muhammad. جعل النعيم لمن يحب محمدا. ó wulẹ̀ dààmú ẹni bá ti fẹ́ràn ànábì àfi kó rí gbádùn. جعل النعيم لمن يحب محمدا فهو الذي أثنى عليه الله. fúnra ara Ọlọ́run ló ti yìn ànábì. فهو الذي أثنى عليه الله. wọ́n ń birú wa kí ẹ bọ́lá ti rí ntọ́ kójọ bọ́lá àti nírí àsọ́nà ń bẹ lórí tá à ń ṣe yìí pẹ̀lú tó bá lè ṣe àfi kó gbádùn Ọlọ́run. جعل النعيم. àwọn ará nǹkan wá ń dìbẹ́tì lórí ẹ̀ wọ́n rà fún àbúrà jẹ̀mọ́ gbogbo tí àáfàá bá ṣe àjùlọ la fi ṣe. لمن يحب محمدا. nígbà tí ìmọ̀ bá ti ga gbogbo tá àáfàá bá ṣe abẹ́ ìmọ̀ ló wà. فهو الذي أثنى عليه الله. ṣé báyìí yas wọ́n ní private jet bí tá à ń lọ́nu. فهو الذي أثنى عليه الله. ẹ ti máa ń wáyé ìdẹ̀kùn kó yòówù ànábì. يا نور قلبي في رضاك سعادتي. olúwa ànábì. يا نور قلبي في رضاك في رضاك سعادتي. سعادتي في رضاك oríire mi tí ń wá ká tí n bá ti pàdé ìyọ́nú wa nábì. sallallahu alayhi wa sallam. ó ti tẹ́ mujadidu dín. يا نور قلبي abdulfatih. في رضاك سعادتي وسرور نفسي بالذي ترضاه. ẹ bá fún alága sí i. وسرور نفسي mujadidu ẹ bàbá ní àyè. بالذي ترضاه. torí àwọn àjòyè lábẹ́ mi ní Central Mosque. يا نور èyí náà sì jòyè قلبي àmọ́ lẹ́yìn la wà lónìí. في رضاك سعادتي bọ́m̀bẹ́lẹ̀ Zainul Abidin. وسرور نفسي láwọn ní tàwọn ẹjọ́ àràfá. بالذي ترضاه. láwọn ní ìjọ àràfá dọ́bù láwọn ní ló jẹ́. وسرور ìjọ àràfá gan láwọn ní kàní lọ́tọ̀. نفسي yorùbá níbi jèrè. بالذي ترضاه. àwọn àfáà bíi kí ló dé àwọn àfáà wọ̀nyí wọ́n gba fún owó lọ́mọ mi. يا lásàlátù tó máa ti ìdùnnú yín ọlọ́mọ pa ọmọ máa túrò. نور قلبي في رضاك سعادتي.
mọ́mí ò tún wá lè má béèrè wọn àfàásì náà ń kọ́. وسرور نفسي mú ibà yín mú mọ́mí. بالذي ترضاه ẹ jòkó dáadáa. وسرور نفسي بالذي ترضاه. kí ló ṣe wọ́n tó lè yòó máa nẹ́bí. يا سيد الكونين yá sayyidal kawnayni. يا سيد الكونين يا بدر الدجى. Sheikh Taslim Ali doctor àwọn ní kí n kọ́ gbalẹ̀ lọ kí n lọ sí mímí sí ti Ìbàdàn bọ̀ ni àwọn ní kí n gbalẹ̀ lọ kí n lọ sí mi n tọ́nà tó di ẹ̀dá mi kọ́ ẹ tí bá ń dààmú ara kí ń dààmú ẹ tí ń dààmú ọkàn ní ń dààmú ẹlòmíì ò sáká bí wa báyìí kò sì gbádùn pa bó ṣe sùn kàn yí ká ni kò lálàáfíà kò tí ìṣirò tí ì sú ọ bẹ́lẹ̀ sàárì wọn ló ń gbádùn ẹni sì nǹkan ṣe nù. يا بحر جود ẹni tí ń gbá bọ́ọ̀lù lè yí fíìdì ipò nígbà 30 iṣẹ́ rẹ ní í ṣe àwọn olè ṣe yín oní olè ṣe yí tà ń ṣe. لا يكف عطاه ọlọ́run tí. يا بحر جود. mo lè jẹ́ máa bọ̀ direct ọkọ̀ tí ń gbé bọ̀ gangan ibẹ̀ ni ọmọ dáadáa ti rí mi mo padà pààrọ̀ mọ́tò gbà tó tó yá. يا بحر جود a dúró kíra wa ń bẹ̀. لا يكف عطاه. kí ló dé tẹ̀ ìwé láwà ní yín lónìí láwà ní yín gangan ẹjọ́ àràfà làwé ẹsẹ̀ ń ṣe pélé láwà bẹ́ẹ̀ ni bó ṣe gbọ́dọ̀ rí nù. يا بل ẹ̀yin náà wé tí. سمن يشفي الجروح حنانه. sàtífíkẹ́ẹ̀tì àgbàlẹ́gbà torí ọ́fíìsì tí wọ́n kọ̀ǹtẹ́sì ẹ̀ lẹ́ ti gbà. يا بل سمن يشفي الجروح حنانه. adúpẹ́ fún ọlọ́run. يا ناطقا jẹ́ adúpẹ́ dáadáa. الحق ما أبهاه. ọba tí ì jẹ́ èèyàn gbé ọba tí ì jẹ́ èèyàn gbé. bàbá wa tá à ń ṣe ìrántí wọn lónìí ní gbogbo ọdọọdún yìí ẹ wò ìyà tí wọ́n jẹ lórí Islam. bàbá àjẹmọ́mi nífa tí wọ́n bá ṣe wá sí fá òun wà á wọ́n wọ́n fa agbára wí àjọ ni àfikẹ́kọ̀ọ́ àfikẹ́ ṣe kí ni. يا ناطقا بالحق ما أبهاه. gbà tí mo wà ní Ìbàdàn mo wá bọ̀rọ̀ débi ọ̀rọ̀ wọn àfa ọ̀rọ̀ kan wá gbé mi fún mo wá ké jáde èmi kí àwọn mo ké lónìí. نمضي على سبل كانوا لها سلكوا أسلافنا وهم للدين قد شادوا. mo lójú ọ̀nà táwọn arìn ojú ọ̀nà ká ṣe wá àṣìká yìí ojú ọ̀nà ká kọ́ máa ń ké wọn ò yá mi lọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní ẹ̀gbìn ọ̀tọ̀ ní ẹ̀lọ́ kí ni ṣe Taofiki abúǹkọ́ ló wà kọ́ ni. نمضي على سبل كانوا لها سلكوا asilafu náà kánú ń bọ̀ jẹ́ máa tún kéwú àsìkò ká tún kéwú láwà èyí ké onídàálẹ̀ nísìnyí mọ́ kọlẹ̀ ọ̀gbẹ́ni tí ń ké ó mọ ẹ̀wọ̀n rẹ̀ òun ló kọ́ kò jí kọ́ kì í ṣe copyright lórí kinní kan ni. asilafu náà kánú lè ha sàlàkùn àwọn tí wọ́n bí àwa àwọn baba ńlá wa tá a gbàṣẹ́ fún ọ̀nà tí wọ́n tọ̀ láǹtọ̀. أسلافنا وهم للدين قد شادوا. àwọn àsìláàfù wọn tí mo dákọ̀ yìí àwọn ọmọ ẹ̀sìn sókè ni wọ́n gbé ẹ̀sìn ni wọ́n gbé
tá a bá tún lè kọ́ ní ṣáádú tá a lò ṣáádú aṣáájú ni wọ́n nínú ẹ̀sìn. asilafuna wahumu lidini qad sadu. yóò wà ní sayyid nínú ẹ̀sìn o wọn yìí sọmọ kéékèèké àgbàlagbà gbogbo wọn bẹ. lana bihim uswatun. àwọn táwọn arólé fún yìí aráàlú kọ́ ṣe lára àwọn tó dáa ni ó ní ò jẹ́ àkúyà tẹ̀sílímù àlì ó ní ò jẹ́ àkúyà ẹlòmíì ò tí ì ní tó ti ya wèrè ẹ lè àkúyà bàbá yín ò yà àkúyà màmá yín ò yà. nínú àfà babaláyé gbà mí nínú àfà tó ní discipline lọ́fà yìí tí wọ́n rí corrupt bàbá tóbi yín wà níbẹ̀. sèkútì mi wá fẹ́ràn wà bàjẹ́ ó lè tètè lówó àmọ́ yóò tètè parun. lana bihim uswatun. tẹ́yìn bá fẹ́ràn òdodo kó má lọ́dọ̀ àbá adébáyọ̀ o àwa lóde kanjọ́ kẹ́ẹ̀ mọ́sálásí jimá náà tiẹ̀ la wà torí láti kékeré ní tí ń jòkó tiwọn láti kékeré táwọn fẹ́ ṣe meeting central mosque ìmáyìlá àmọ́jọ kékeré ní tí ń jòkó tiwọn njẹ́ kan bí wọ́n fẹ́ bù wá sí àwọn Lárúbáwá wá sí Ọ̀fà àwọn adé Ọ̀fà nìyẹn àwọn ń dà mọ́ pé yóò lọ bì kẹ́kẹ́ lọ kàn tí ó ti wá babaláwo sí ni ọmọ tó jòkó ìgbọ́ Lárúbáwá ẹjọ́ máa tú ká fẹ́ kó ń rẹ́ ó hàn ni wọ́n bá ní kí wọ́n dá mi wò ní bá ń tó sẹ́gbọ́n tí ń tú nǹkó lè tú níjọ́ náà wọ́n kọ̀ tí wọ́n fẹ́ tẹ ìràwọ̀ mọ́lẹ̀ bàbá ni ò gbà. Allah. lana bihim uswatun. ọmọ dáàdì mi sì lẹ́yìn dáàdì mi kọ́ ní sukùl tó máa mú ọ wálé lè má mú. idhum a'immatuna. àwa parí mítìn níjọ́ náà wọ́n bá ní ká ṣe kúlù aláwọ̀ ká ṣe 41 fẹ́ nìkan àgbàlagbà tó lọ bọ́lọ̀ ẹ̀kẹ́kẹ́ bàbá náà ti yà parí nù èmi ṣe ẹ̀kẹ́ mọ́kànlá ni bó lẹ́nu ẹ̀yà tó ọ̀ọ́kẹ́ owó ọ̀nì èmi mo jòkó tí ẹ báyìí níjọ́ náà. lana bihim uswatun. sọ pé orúgbìn wọn bí ṣiṣẹ́ bẹ́ẹ̀ yà sí lórí báyìí ló wà. lana bihim uswatun idhum a'immatuna. àbí ìgbà ni. wa nahnu lil qawmi abna'un wa ahfadu. àwa ní uswa mo wà nínú àfáà tí o gbọdọ̀ ṣe tí o wúra dáradára because àwọn ọkọ̀ kan bẹ́ẹ̀ tí o gbọdọ̀ bàjẹ́ lára arúgbó yìí. ẹ má sí àmọ́ ọmọ zamani àsínú wọn ìpìlẹ̀ ń bẹ a sì nítàn tí wọ́n lè pa pé bàbá rẹ̀ yìí ṣe báwọn àwọn ni ti ń checkmate wa wọ́n ṣe tó wù ọ́ bá àmọ́ fọ́gbẹ́ mu ní títí àní sọ̀rọ̀ táǹbì ọmọ kó kọ́ mi rù wá. idhum a'immatuna. àwọn tí wọ́n bí àyí àwọn ni aṣáájú ẹ̀sìn ló bí yín. wa nahnu lil qawmi abna'un wa ahfadu. àwọn ọ̀dọ́ tí mo dákọ̀ yìí ọmọ la jẹ́ sí yẹn wọ́n àfáàdù àtọmọ ọmọ wọ́n ní hafidu ọmọ nù. wa nahnu lil qawmi abna'un wa ahfadu. wa nahnu lil qawmi abna'un wa ahfadu. mọ̀sẹ̀ méjì fásọ yẹn lẹ̀ wọ́n kásọ lára èèyàn tó bá ga wọ́n máa wo pàlàpàlà kùn mi jí ó dalẹ̀ tí ó bá dalẹ̀. namudi ala subuli. ara wọn lẹ́tà ara wọn jáde. kanu laha salaku. bàbá tí òjì wọn kò ní roga. àwọn olówó ń gbà yẹn tí wọ́n ní bàbá lé ajẹ́lẹ̀ ni wọ́n ṣe wá sí. a máa súnmọ́ kírabà náà ó dé kan tó dòde ni. fún òdodo ọ̀rọ̀ tí o ma lana tààrà àwọn lẹ́jọ́ Khalifa Hashim
Hashim ọlọ́run jẹ́ wọn bá wa dáadáa. Àmín. látòkè tí dókè yín torí ẹ̀ nílẹ̀ òkè gbogbo yín wà. òkè ni gbogbo yín wà. àwọn kan bẹ àgbọ̀dọ̀ pé látòkè délẹ̀ àwọn kan dẹ̀ nílẹ̀ báwọn àfi ká pé látòkè dókè. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni zalzala sáwọ́tò lè kó rábì tẹ́yìn bá rọ́lọ́run súnmọ́ tán ọ̀rẹ́ máa mi gbogbo nǹkan ni àfi kó sọ ohun tí ó máa sọ. asilafuna wahumu lidini kọ́dí sáádù. mo wá kí gbogbo ọ̀ràn yín látòkè délẹ̀ àtàwọn àǹtí yín wọn bẹ̀rẹ̀ dáadáa tí wọn ò dìtẹ́ tọ́lọ̀ ń ṣe. asilafuna wahumu lidini kọ́dí sáádù. mo káwọn ìyá tí wọ́n bá yín bí tí wọ́n bá bàbá bí yín àwọn ìyá tí wọ́n bá bàbá bí yín wọn ò gbé ní rough road ẹ bá jẹ́ ìyàwó àfáǹkọ́ tó bá ti yálé orí ibú yóò bí orí ibú ni sákọ̀ọ́kọ́ ni ìyàwó onúwò ìyá wèrè ni àbí ìyàwó olútù ìyá wèrè ìwé ni wàhálà tẹ́lẹ̀nu káyàwó àfáà àwọn anábìyàn náà mí nàmẹ́ tí àwọn ìyá wèrè àṣírà ọjà ni ìyẹn sì mọjà gbàrúfù tí ò bá dé létán ẹnìkan jó ní ra bàtà kan kánú kò mọ̀ ká ṣe lòun ra muslim sọ wá bẹ wá kó mọ́yà ìtakùtà ìrakúra lẹ tá a fi jí níbi tá a sọ kúta ń pò sí ni ó wà dàda gidi kí ló dábàá díẹ̀ ọmọ kékeré ẹ bàjẹ́ ó ti sí ọjà rà bàtà tó wọ́n ti fi ẹ̀bà lẹ bàtà lójú fún o dá pàmò àti ngọ́ọ̀mù sùn gọ́ọ̀mù yẹ̀yẹ́ fẹ́ polówó bàtà ń lóní mi ò kó sí òfowó ṣòfò. lana bihim uswatun. tí wọ́n sì ń dákọ̀ black market kò séyìí ọjà kùkù tó tó obìnrin. Allah. ẹ̀tọ́ náà ń bá ní kórìí tiẹ̀ gbámú tí o sì rà ń bẹ ni kó máa dúpẹ́. odò lẹ́gbọ̀n obìnrin tó ba ayé jẹ́ débi agbárí kò ní sọ pé òun ba ayé jẹ́ rí. tó bá wọlé lọ máa gbá àwọn àtàmì tó fẹ́ lè pé okùn dà. ọlọ́kẹ́ màmá yìí sàṣìra ọjà bàbá ń kókó ni. ìdí hàn àìmàtúnà. mo ti béèrè yín púpọ̀. ونحن للقوم أبناء وأحفاد. نمضي على سبل سبل ناس أدي كانوا لها سلكوا. torí wọn lọ fi hun orin ìjọ small but mighty ìmọ̀ lójókòó ọrí orí ẹnìkan ò lè sọ ọ lóore ni kí ni ń bọ̀ lárúkọ lẹ́yìn ẹ̀ga ṣé wọ́n kúrú ń tiẹ̀ ni àbò ní ọwọ́ wálẹ̀ ń tiẹ̀ kí lẹ́yìn ẹ̀ga nísìnyí sọ wá ní kí n má jẹ ìmọ̀mọ́ ọ̀fà mọ́ ni gbogbo yẹn lọ wá ń fojú kéré ṣé wọn nìkan lọ wá ganú ayé táàtọ̀ gan ọba ti yí ọkọ̀ gíga rẹ náà parẹ́ kàn ní. نمضي على سبل ó máa ń dákọ̀ yín fa. كانوا لا سلكوا. muslim di sáà ti yin anabi náà. sallallahu alayhi wa sallam. àyìn tààrà. إن ضاقت الدنيا عليك وأظلمت. ìwọ tí ayé bá fún mọ́ وأظلمت. أنوارها. gbogbo tí máa tàn tí ń dùn mọ́ yẹn láyé kò sí ètò tàn sọ́dọ̀ tiẹ̀ ó sókùkù mọ́ ọ la abúlé tiẹ̀. واشتدت الكربات. ìbànújẹ́ rẹ ju tẹgbẹ́ rẹ lọ. فاجعل صلاتك كلها لنبينا. ọlọ́run tiẹ̀ gbọ́. فاجعل ẹ bá ń kí chief ọba lówù ajímọ̀tò kan. كلها لنبينا. gbogbo àṣàlátù rẹ yányán dájọ́ fún ànábì. sallallahu alayhi wa sallam.
تكفى الهموم ìbànújẹ́ ló sì lọ nísìnyí. تغفر الزلات تكفى الهموم bàbá تغفر الزلات. akíyàbá wa Sheikhuna Tajul Adabi رضي الله تعالى عنه. akíwọn Akíwọn. akíyàbá Alhaji Agba Alhaji Agba. akíyàn bàbá wa ní àyè mo fẹ́ sọ bàbá alágbàjì Balagbaji. àwọn àfa ńláńlá Lala. kí bàbá alágége Lágége. gbogbo àfa ni mo kí o Bẹ́ẹ̀ni. tó lọ bẹ̀rẹ̀ wàhálà nù ìwọ lọmọ ẹni tó yẹ kí n tiẹ̀ ìwọ lẹgbẹ́ rẹ ìwọ lọ déwájú Ọlọ́run tó ọba lẹ́ni Ọlọ́run Ọba. sáwọn alẹ́ torí ike ká dọ́tẹ̀ nínú Islam yunifọ́ọ̀mù ACC wọ́n yàtọ̀ sọ́fà grammar school àbí Bẹ́ẹ̀ni. ó tún yàtọ̀ táwọn kan tó àbí àti àṣàrò dé ṣe bí sílábọ̀sì kan náà ní ẹ̀ ń lò Bẹ́ẹ̀ni. wáyé kankan náà sì ń wọ́n jọ kọ Wọ́n jọ kọ. ọba àládó sóyè wáyé kankan lẹ́jọ kọ Akíkan ni. ọba àlọ́ òkò wáyé kankan náà wọ́n jọ sí kínni Ni wọ́n jọ kọ. ọwọ́ àgbà dọ́kítúrà tiẹ̀ ní California ọwọ́ adé ẹnìkan gba tiẹ̀ ní lautech ọwọ́ adé gbogbo yẹn jọ wà ní yunifásitì kan náà ní Bẹ́ẹ̀ni. dọ́kítọ̀ تكفى الهموم ìyókù ọmọlú lọ ní iṣẹ́ kan náà lẹ́lọ́kọ́ mbẹ́ وتغفر الزلات. kò sí dọ́kítọ̀ Malaysia ní bọ̀ dọ́kítọ̀ náà wọ́n pè ọ́ Bẹ́ẹ̀ni. bí kí ó ṣe rí nìyẹn fa Ṣé rí nìyẹn? ṣàgbọ́ supremacy ní dá wàhálà alẹ́ ni o Wàhálà lẹ̀. àfa kọ̀ọ̀kan sì máa bá ń ṣe tó bá ń ṣe mọ́ àwa là ń fẹ́ràn yàrá ọbẹ̀ tá a dá wàhálà alẹ́ rẹ̀ gẹ́dẹ́ o kò sáré tẹ̀mí yìí kí Bẹ́ẹ̀ni. kódà àti ẹni tí ò tiẹ̀ tó jẹ́ lárúbáwá ẹ̀ tó bá ní àfa ònìkan lòun ń yin alábòsí ni tí lè ń tíra tọ́ ké tíra tẹ́yìn pọ̀ tọ́ ké sáfà lẹ́yìn ló kọ́ Káfá rẹ ni. sáfà rẹ̀ ló kọ̀ yín èyí tẹ́mi ó ké nísìnyí lé wa kí wọ́n ti kọ́ wọn ò sì kọ́lé Alhaji Agba lárúbáwá ni ẹ kọ́ mi èdè ni ẹ kọ́ mi research ló jẹ́ mọ̀ yìí fúnra mi. Allah. ẹ̀kan wá dé ẹ̀kan dá wàhálà lẹ̀ torí kankan gbọ́dọ̀ bà kan lọ́wọ́ sọ́mà ti já ní àdójò kó ti mi kò dídá sí ni mo tó kó bàndínlò wa tátùn jọ lù ú nísìn Bẹ́ẹ̀ni. máa lu ọmọ lọlé Àbí. èwo ní í ṣe wòlíì èwo lẹ déwájú Ọlọ́run tẹ́ ẹ̀ bá níbẹ̀ Tẹ́ ẹ bá níbẹ̀. irọ́ ni kálukú polú ọjà ni ọṣẹ ìfọṣọ ó kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀sọ̀ yóò hó bákan náà ni Bákan náà ni. ìkan wàá yọ ọṣẹ tiẹ̀ yóò wà ní àwòdẹ̀ tí kò lè fọ́ mọ́ tó ń ló mọ́ irọ́ ló pa Irọ́ ni. ẹ gbọ́ dáadáa báyìí marketing strategy ni wọ́n fẹ́ polówó ni kò sí nǹkan àṣẹ ń ṣe bó lọ wí jèrè. تكفى الهموم وتغفر الزلات. àbí irọ́ tiẹ̀ ń pa Irọ́ ni. irọ́ ni ń pa Irọ́ ni. ẹ̀yin ni ẹ má jẹ́rìí o dọ́dọ̀ tí àfa àtọ̀fẹ́ 8 yẹn wọ́n lè torí ẹ̀ sórí ibú Bẹ́ẹ̀ni. tọ́lọ́ lọ́hùn sọ fún ẹ kó ń bínú sí i. فاجعل صلاتك akáwọn òbí wa ti ń dá alájọ fáwọn àfa كلها لنبينا káwọn tó ṣáájú àánú sí àfa تكفى الهموم ṣe ń jẹ́ kó wù wá sí i. وتغفر الزلات. àfa àgbọ̀dọ̀ fún mọ́ kí n. تكفى الهموم ṣé Ibrahim akọ́lá wọlé Kọ́láwọlé. ṣé Suleiman láti Ìlọrin ṣe é sínú ńlẹ̀ ẹ máa bọ̀ ẹ̀yìn wà rẹ̀ gẹ́gẹ́ tẹ́ sùn ṣé Abdul Aziz Inshallah. gẹ́gẹ́ yìí ambida Ambi. ṣe kíní Ambi. oníṣe ọgbàṣẹ tí ó pọ̀. تكفى الهموم onílé olówó kéré owó yín mo kí ẹ jọ sáàní olówó kéré bàbá àyà mi nù jòkó dáadáa mukaila tẹ ń wò bàbá àyà mi nílẹ̀ mọ̀nà ni mo kí ọ sáré má sọ̀rọ̀ bàbá àyà bàbá Ṣé yọ̀ǹda? mo kẹ́yìn alálùbáríkà kí mo wá san lónìí Lónìí. tó o bá tiẹ̀ dèèyàn tán gangan bóòlù ọ̀sẹ̀ lu ayé rẹ̀ tó o fi ní dẹni ẹ̀yìn Bóòni. ọtí ẹ̀ bá kádàrá dì mú gbé ọ́ Ó gbé ọ́. kí ni òní jẹ́ ọ́ padà sẹ́yìn Kí ni? àbí kọ́ wà lójú kẹ́kọ́ mọ́ gàásì mọ́ láyé Wọ́n ga sí mọ́ láyé.
تكفى الهموم وتغفر الزلات. قال عمر بن الخطاب وهو يعظ الرجل. Umaru ní ń ṣe wáàsí fọkùnrin kan. Al-Qur'an mo kí gbogbo yín, mo kí ṣe mo kí gbogbo yín àfàwà. Ń ṣe wáàsí fún. Bàbá ní gbogbo ṣé mo lè dì í mú. Èmi náà kú mo lọ́wọ́ yín. Ó dá kí wọ́n máa ṣe wáàsí fún yàn. Ẹni tí ìbá gbà kí wọ́n ṣe wáàsí fún yóò tẹ̀. Kí lọ́ọ́ mọ̀? Bí tọ́ ronú dé lọ́ọ́ mọ̀ mọ̀. Àìmọye nǹkan tí ayé mọ̀ tí wọ́n mọ̀ tọ́ mọ̀ wọ́n sì ní sọ fún ọ tó fi tẹ́. Ẹ shut up kí lè dá mọ̀. Ṣé o gbé yẹn lọ jùlọ ni? Ẹ dá mi ló. Àwọn akáké ẹlòmíì kàwé. Mẹ́kò níbi ìjù àlọ́ mẹ́kò ó lè dá wa ń gbèsè. Tọ́ni aláàjì wáyà ẹni oṣù náà. No kìlọ̀ you idiot. Village máa gbé lọ ọ̀nà Ìbàdàn lọ́ọ́ ti dára rẹ̀ mọ̀. Ìmọ̀ lọ jàrá ni tí kálukú mà ní òpapọ̀. Ọ sì wá ń sèǹbó ọlẹ́nìkan aláìmọ̀kan ni illiterate ni. Àmọ́jọ́ tí nínú ọrùn wọn tó kàn gbé ewé lásán fún ọtọ́ ọmọ sí kò mọ nǹkan jù ọ lọ́ba. Àbí ẹ̀ dá mi ló mọ́ ni. Ṣebí ń tọ́ ọmọ lọ́ fi ń sakọ bọ́lá ń bá mú ọ̀kan ní òtún ọlẹ̀. Ìmọ̀ tí wọ́n fi tú ọlẹ̀. Èdè láfàlù tó bá ìmọ̀ lọ jàrá ni. Èmi ni wọ́n á sọ lárúbáwá wọ́n á sọ lárúbáwá àfọ àkànnísà ń sọ lárúbáwá ní jímọ̀. Ó ní ẹ máa bèrè tẹ́ ẹ bá mọ̀ ìmáàmù ńlá sì ni kò sí tó wọn mọ̀ láyé. Ọmọ kékeré kan wá wò ó ní àá ó da ẹjẹ ń bí lọ́rọ̀ ó ní mo bí lónìí wàlá ìgbà mi jọ́dọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ó sì di jímọ̀ tí mo lọ bá gorí mẹ́mbà rí ọmọ wa ni ẹ dákun ọ ẹni ká béèrè tó bá wù wá mo fẹ́ béèrè nǹkan kí lọ́lọ́run ń ṣe lọ́wọ́ nísìn ó lè wò lọ́wọ́ béèrè ó lámì ẹ̀kẹ́gbẹ́ kulla yawmin wà fi sha'ni fabi ayyi ala'i rabbikuma tukadhiban. Ọmọ ní tẹ́ ẹ bá mọ èmi mọ̀ ọmọ kékeré ọmọ ọdún 10 ó ní sinmi ẹnu ẹ ọdẹ pẹ̀lú ọmọ tí yóò jọ ó lọ́mọ kí n tó lè sọ fún yín ẹ sọ̀kalẹ̀ lórí túbà tẹ̀ ń kí ẹ kó lórí mẹ́mbà rí torí mo ti máa ń tẹ́ ẹ̀ mà nù ọmọ wa gòkè ó ní ẹbí mi kékeré lọ́wọ́ ń ṣe lọ́wọ́ olódà kí lọ́wọ́ ń ṣe ó ní tí ń ṣe kọ́ lọ́ọ̀ ní kẹ́ bọ́ọ̀lẹ̀ kémi ó gòkè bí tẹ́ ẹ wà. Allah. Ó ní tí ń ṣe náà nù bó ṣe tẹ́nu ó ti pààrọ̀ yín nù ẹ̀yin yà sọ̀kalẹ̀ kémi ó gòkè. Ọmọ nítorí tọ́lọ́hún ò bá ṣe sọ́rí sà kò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ n ti ṣe ní ṣe ọ sì wá kọ́lé ọlọ́run àdúgbò nígbàdùn mọ́ no stopping no talking no laughing no eating no drinking no sleeping no ọwọ́ ṣe bí wèrè beware of lion beware of dog irọ́ lọ pa. Ilé tó kọ́ ń tẹ̀ mí ìkọ́lé gbélé rẹ mi. Àlè ìhàtọ̀ tí ẹ bá yí ilé rẹ kó kílè ò tó mọ́ kò ní wù ọ́ sùn mọ́. Ọlọ́mọdé aṣẹ́rú ọ̀wọ́n. Àmín. Yàrá tọ́ dírẹ́sì tó wù ọ́ rẹ́gẹ́dẹ́ wọ́n ní mọ́jì ó wù ọ́ sùn tọ́nà mọ́ sunu mọ́tò. Yóò mọ̀ tààfù yàrá mọ̀ tààfù nísìnyí. Lọ́ba ya kẹ́rù odori kìíní ní pálọ̀ tún wà máa dorí kòrò báyìí ọ̀fọ̀ náà di tọ́lẹ̀tì náà bí tọ́ ti wà ní fọkànbalẹ̀ náà wọ́n máa kọ́ tọ́lẹ̀tì ilé àwọn àmà tẹ́lẹ̀ sí báyìí yóò fi lélẹ̀ ni tálẹ́ntà ọ̀hún gbogbo tọ́lọ̀ máa fún ọ sáṣẹ jẹ́jẹ́ o ntọ́lọ̀ ń fún ọ lọ́mọ ronú tó fẹ́ lómi tí ò yé wọ náà ìyẹn kí mo wá sọ ń bí lónìí. Fajali salataka kullaha. Ọmọdé ní sọ̀rọ̀ lọ́wọ́ ní sí bàbá o. Nabiyina. Owó bẹ̀rẹ̀ wá sí. Ó ní sọ̀rọ̀ fẹ́ dẹni ẹ̀yìn. Ẹ sì pé náà. Ó lọ́ mọ̀jà dẹni ẹ̀yìn. Àmín. Ó ní àkọ́kọ́ tó fi ní dẹni ẹ̀yìn. La tatakallam fima la ya'nika. Gbogbo tí o bá ti kàn ọ́, má máa dá sí ju bó ti yẹ lọ. Wọ́n pè ọ́ ọ̀rọ̀ wo náà lélẹ̀ tó wá torí ẹ̀
tó wàá gbádùn ṣé news ìyàtọ̀ gbọ́ náà wàláhì wọ́n dorí Nàìjíríà kodò PDP tí wàá yarí báyìí Àtíkù lọ tàwáàfù wọ́n sì káàbà fún ọ Tinubu náà wà ní máa bọ̀ ọ́ bá mi lé kí n tiẹ̀ èyí lówó sàrí tó rí filẹ̀ ebi tí ń pọ̀ lóye kọ́kọ́ rán mójútó náà. ẹ lọ wo ní atẹ́gùn lónìí kán ní àfa àti ìdásí tí ó kàn wọ́n àwọn atẹ́ wọn ò rán tó yẹ kí wọ́n máa rán mọ́ jàmáà ní kí ló kàn wá jùjùjù ẹni kí ni ìgbésí ayé wa gẹ́gẹ́ náà ọ wà ronú pé a ti parí 2025 sí mo lọ́wọ́ àjàgbé mo lẹ́yìn sí bó mo bá dé kálukú tiẹ̀ àṣẹ̀ṣà rẹ̀ mọ́ nǹkan rọrùn gbẹ́ lọ ni mo sì ń dàgbà lọ yóò tún máa kọ́ síbi kíní fóònù ẹ kí mi o +1 ọ plus o minus ni o ó wà di mélòó tó plus ọmọ lórí lọ wo ní +1 -40 tí ẹ ti wọ́ ọmọ tó fún ní kọ́bọ̀kọ́bọ̀ rí wọ́n tún wá bọ̀ lábẹ́ igi ọ̀tún wá pé kí ẹ jálẹ̀ kí ni ẹ ń jálẹ̀ táyọ̀ òfò tí wọ́n jálẹ̀ fún ọ. ولا تطلق لسانك في كلام. ó ní àwọn ọ̀rẹ́ mọ́ túlẹ̀ síbi ọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tí ó kàn ọ́ kì í mọ̀ sọ́nkàn ẹ̀kejì tó kàn wá ọ̀rọ̀ yá àti bàbá wa kàn wá máa dá sí lọ́tọ́ fi kú ni dá sọ́rọ̀ ìyàwó rẹ dá sọ́rọ̀ ọmọ rẹ ẹ̀ dá sí wọn máa ṣe bí wèrè bàbá mo dá sí ara mi pọ̀ jù fẹ́ gbọ́n pa ayé mi náà ló fà tẹ̀lé bá mi bí bókibóki báyìí lè jòkó sáìtì mi má gbé nǹkan mi wá o tí o bá jẹ́ wọ́n ti rìn ní dọ̀lọ́ tí bá ti ń wo ọkàn dìde ọmọ lọ ọ̀fẹ́ tẹ́nu tó ń sọ̀rọ̀ tí ń wo mọ́ṣáláṣí báyìí dìde o ẹ̀gbọ́n tí ń pè ń gbọ́ o torí tó mú wá kò sí èrè tí ń jẹ́ ń bẹ̀ ọ̀sẹ̀ fi tiẹ̀ bá tèmi jẹ́. يجر عليك mọ̀mọ́ sọ̀rọ̀ táyọ̀ wà máa pé ẹni bú ni ọ́. أحقادا وحوبا. ṣé pọ́ǹtì àkọ́kọ́ ti dúró tó lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọlọ́pọlọ láwà àwọn dàkátìrà kún bí àwọn igi láńgọ̀wé orí wọn ti kún sẹ́dálẹ̀ mọ̀rọ̀ tó sọ wájú wọn wọ́n yọ kò mú òkun rẹ̀ fún ọ wọn torí wọn pé tó fapò ẹni kí ni ẹlẹ́ẹ̀kejì o ó ní wà á tazil àdúwákà tó o bá fẹ́ dẹni ẹ̀yìn tó o bá ti mọ̀ yẹn lọ́tà rẹ̀ mọ́ fi túláàsì ìbáṣe mọ́ yẹ ti pátápátá ẹni tó o filẹ̀ hàn tí o tí ì dílé mọ́ mú lọ tó o bá kọ́lé tán o torí bọ́ ọ ṣe filẹ̀ hàn ló gbé ẹkún ìwọ lọ ní débẹ̀ yìí ayé wo là á wá wáyé olórí ibú nù. عدوك من كان لك الخير مانعا. yẹra fọ́tà rẹ̀ sẹ́lẹ̀lẹ̀ yìí kò bọ́kùnrin wíjù obìnrin ló bá wíjù wọ́n mọ̀ ọ̀rẹ́ wọn tí ń ba ayé jẹ́ wọ́n máa ní kò lè kóra mi yóò kóra ọ́ bí ò kóra ọjọ́ tí wọ́n bá pa wọ́n jọ pa yín ni ìwọ náà sọ dọkọ sí ń bọ́ dọkọ ni ẹjọ́ ń dọkọ ni ìwájú wà níjọ́ rẹ̀ jọ rẹ̀ sọ pé tí ń fọkùnrin lọ nísìn bàtọ́ sìn lẹ́yìn rẹ̀ ó mú ọ lọ lé ọ̀rẹ́ àwọn akpé méjì wọ́n ń rún wọn pé sọ̀wọ́ agbára dúró níjẹ́ ń rún wọ̀ náà ìrúnkùrùn fàǹgbà rúnrún wọ́n fún ọ lówó mọ́ kárí kínní ọ̀rẹ́ bútẹ̀ ń bá rìn tí ò ní jẹ́ gbọ́tọ̀kọ ẹ̀rọ àtúbọ̀tán yín bí ó ṣe rí. baba nǹkan mẹ́rin tí mo fẹ́ ka ẹ̀ mọ́ manage ṣe tó o bá tí ì lówó mọ́ manage kọ́lé yóò wó pa ọ́ wọ́n á fẹ́ kanlé àwọn àlọ́ gégi lọ́nà àkóyè òjò àkókò ńlọ tí mo pé tiẹ̀ bàjẹ́ wọ́n lọ dúró yóò kọ́ gbé òkè fìn ọkọ̀ kọ́ ní sánmọ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nù o búlọ́ọ̀kù tó gbá ní kúkú tọwọ́ rẹ bọ́ sẹ́yìn mọ́ kọ́lé wọ́n ní mẹ́fà ọlọ́ọ̀ni ń sọ ni ẹ̀ẹ́kejì ẹni kí ni má máa ní èjìrá mọ́tò tó o bá ti lówó lọ
títì ni ó pa ọkú títì ọmọ bọ̀ tí ni ọmọ kékeré tó wá dán ọmọ kan bẹ wọ́n kà họ́ ni lòsì ní àwọn tí mọ́tò lórí ibú yóò kó bá mọ́tò tó lè ra epo sí ó wá lọ mú kíní jẹ̀ríkà kékeré ó wá páàsì wáyà báyìí kù mọ́ ní búrẹ́kì tó wá fẹ́ dójú àjẹjú báyìí yóò fi kí sọ́ọ̀kì ẹ̀. عدوك من كان لك الخير مانعا. ìwọ ń pèrè ń di ọ̀nà ọkọ̀ tí mo sùn ká bí ẹni bó ni wọn ò ti rí rí yóò gbé táyé láàárọ̀ yóò rìn wálé ni yóò wá yẹ ewu sí títì ìjọba tó owó tó lè repo bíi yóò tó tà sí fírìsì ni máa páàkì ọkọ̀ sí yóò kàn yọsẹ̀ gírrrr ẹ̀yà o kò ní búrẹ́kì o. bàbá hajjaslim ali sẹ́yìn kófin kan bẹ́ẹ̀ tẹ́ gbé kalẹ̀ tá a tẹ̀lé aliwuku fubili ohod tọ́wọ́ fẹ́ gbádùn ayé dúró lálàá rẹ̀ ẹlòmíì fagidi lọ́rùn agbádá tó kó sẹ́sì ìbànújẹ́ lọ́ọ́ fi wọ̀ òde ni wọ́n ti sìn ọ́ lówó agbádá wọn àmọ́ gbọ́ mọ̀ torí bàtà yahoo wọn wá lọ jẹ gbèsè òde wọn ti bọ̀ kálukú gbọ́dọ̀ máa láàrẹ̀ àwẹ̀ ti dé àbí òde nísìn alẹ́ lomi ní kóró kọ kó sì bá dé kàṣọ ní rárá mo fẹ́ jẹ àmàlà mo fẹ́ fẹ́ yín sí ní bá mi dín kó pọ̀ ọgbà kírètì ẹ̀yìn láwìn àwọn òní bínú wọn kò fún wọn láwìn àmọ́ fẹ́ lè bíjọ́ tá a bá kàràn fún ọ kò di méjì báwọn ẹlẹ́ẹ̀kẹta má rọ̀jú fẹ́ obìnrin tó bá kápá ẹ gbọ́ ó ní fáńkì wú máa tọ́ bàlàkùn mí nàní sáyé déédéé sáyẹ̀sì ẹni ọ̀fẹ́ àmì ìbẹ́nu obìnrin tó bá ní 500 yóò dirun làmọ́lẹ̀ ni ó dì yóò sì ṣe korokoro yóò ṣe dé sùkú ayaba yóò gbé sẹ́yìn tí ó dúró dáadáa tí wọ́n ní mọ̀ pé déédéé rẹ̀ ni ewúrẹ́ nínú lẹ̀ ń bọ̀ owó tó lè kan fámílì ẹ̀ sí yín ọmọ tí ò tí ì wọlé tó ní kọ́ sí bẹ́ẹ̀dẹ̀ fún wọn jẹ gbèsè ọkù sọ́ọ́dẹ̀ sanwó kírímù sọ́ọ̀fẹ́ mi ọmọ sí báyìí yes òun fẹ́ báyìí fóònù ní ó béèrè ọjọ́ kejì. tani yóò hàn ní kódà ojú rẹ ti fọ́ kọ́lé bá a máa rí mi clearly àfi kọ́ ra fóònù tuntun ṣe lọ wá lọ ta gbogbo ẹ̀gẹ́ rẹ lóko. gbèsè ọ̀tẹ́nu ọmọ mi ò béèrè fóònù tó ga tani ọbẹ̀ ni kó sá ti rí ọ pé sẹ́ni tá kápẹ́lá lè tẹ̀lé ọ̀rọ̀ ànábì àmọ̀ gbádùn obì wọn lọ fẹ́ fẹ́ ọmọ ń gabigabi tó fi chain sọ́run ẹsẹ̀ níjọ́ tó fẹ́ tó sí ẹ̀ níjọ́ tó fẹ́ tíyèsí ẹ̀ chain ń bẹ lọ́rùn ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn tí ìyá àti òní lọ́rùn góòlù sì ni kì í ṣe pàǹdà ó tẹ̀ táwọn àfáà tí ó mọ̀ wọn ara wọn nísìn odidi owó límọ̀ ó sì fi sọ́jọ́ mi fún mi mo lọ́ọ́ ti kọ́ mọ́sálásí owó àwọ́ọ̀dù fa tọ́ àwọ́ọ̀dù yẹn bíi 50 owó tí a kó jọ wá ní o fẹ́ sọjọ́ bí fáàlì wa bá tiẹ̀ jẹ́ bàbá wọn mẹ́sẹ̀gì wèrè wọn ń bóyin pẹ́ tó bá dọjọ́ lọ nídìí kan náà wọ́n sì tàdé farawé yìí tẹ̀tẹ̀ yìnyẹn mẹ́wọ́n ẹ̀yẹ̀yẹ̀ ìgbẹ́ ti wà máa o àáfàá mi tí o tó ní farawé yẹn ó sáré omi tó fàyìn ńlẹ̀ ká ọbẹ̀ tó dùn owó ló pa tó bá tiẹ̀ fi ọ ti bá tàn kan jẹ́ kó tó kàn ọ́ yóò ju ọmọ ni kí lọ ní lọ́tọ̀ fi mẹ̀ntẹ́ ní ẹ̀ tó lè bẹ ọlẹ́rẹ̀ àbáyà 250,000 bó ṣe ní lẹ́ńbọ̀ lára wọn owó rẹ̀ parí ilé. àmì jèrè ṣé ẹ gbọ́ yé ni èyí gbọ́dọ̀ mọ̀ wọn ara rẹ sẹ́ẹ̀ ọ̀wọ́n lọ fẹ́ rọ́jú fẹ́ obìnrin wọ́n kàn mú kí ni wá fún lásán kàn kọ́ fún nífa pé tẹ́ yọ dẹ́kọ̀ wa níjọ parapọ̀ ni ló yà họ ní ibi ilé ṣe yí o wọ́n lá manage ẹ̀ iṣu 250 téèyàn méjì lè gbé kóòkì kírètì 21 à ń bọ̀ náà o fanta kírètì 30 bọ́ọ̀sì kan tí aṣọ sì kúnnú rẹ̀ òdìdí gíní àti iléeṣẹ́ àfáǹkárá o ń wá ń gbin ó lọ́nà òun ó kà wòlímọ̀ náà ló gbójúlé o àti ẹ̀rọ àkẹ́ wòlímọ̀ kárọ̀ báyìí akẹ́rẹ́ rí ọmọ lọ́kọ̀ kan ní salamu aleykum stars wọn ní ilé iṣẹ́ lọ́dún ní ọdún tí ń bọ̀ ní àgbọ̀rọ̀ sẹ́ni o wọ́n náà
tẹ́ ẹ̀ bá jí wọ́n sí wọn ní lálùbáríkà ó ti síyèlé ó ti lọ́ọ̀dù wòlímọ̀ ń. wọ́n jáske ló jẹ gbèsè. ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ìrọ́jú yan ọ̀rẹ́. ọ̀rẹ́ tó o bá ti ká mọ́ níbi kó fẹ́ ba tiẹ̀ jẹ́ má tiẹ̀ bá sọ̀rẹ́ ni. tàmá lùkù ẹ gbọ́ ẹ fúnrúgbìn kan kó lọ sagbádá rẹ sí àjọ ọrùn lọ ni ìwọ náà ti dé náà lọ jẹjẹrẹ jòkó láàyè rẹ àjọ ń pàdé náà. wàláhì zinata dùnìyà bíbógédé. jòkó àníkálùkù ọ̀rí ó tiẹ̀ tó bá ta aláwọ̀ ẹ̀kùn ẹ̀. takun abuda ìlàlímà ọlá habiba. èyí tó bá jọ yorùbá ànábì ò ní ṣòfò. wàláhì ọmọ mi bó kílọ̀ ń kí látàárọ̀. zinata dùnìyà bíbógédé. ìmáàmù sọ̀ ń tẹ̀lé mi ẹ̀yin tẹ́ bá mi ṣe ayé nìfà ẹ̀ mọ̀ wá mi èmi kọjá yèmí nílò fẹ́ bí n tí ì ṣe nàìjíríà lówó tí fi parí kíláàsì mẹ́jọ màá wá rùn yín sáàsùn jọ oorun lọ ni wọn ni màá bọ̀ ń Tógò ni wọn fẹ́ mi ní Wagadugu ládùúrà àwọn varieties tó kúnlẹ̀ yìí tó kúnlẹ̀ tó ṣẹ̀ṣà tó wù ọ́ ẹ̀dára yín làmú lásán mufti ọ̀gbọ́ mufti dọ́kítọ́r ẹ má mánéèjì ọ̀rẹ́ sẹ́gbọ́ tó o bá ti fara mọ́ ọ̀rẹ́ bú ọ ti fara ti yèrè pé ẹ fọ́sìn ni yóò máa jẹ ọ ni gbogbo àṣírí ẹ ni ó tu fáwọn èèyàn ẹnu tí ẹ náà sì máa jò basket mouth kò sí tí ì sọ ẹnu apẹ̀rẹ̀ n tí máa jẹ́ èèyàn ga ní ká lónìí bàbá tí ẹ bá sí ọ̀rẹ́ yẹn kò ní ga wọn à ń bọ̀rọ̀ bọ̀ wọn à mọ̀dá mi lóhùn wọn ni wà á tazir sọ̀dí kọ́kà tọba tún wá lọ́ọ̀rẹ́ tẹ bá bá débi kan tún fura díẹ̀ má open yanyan asa anyaku na bagidok habibaka hauna ma asa anyaku na bagidok ó tún lè dọ̀la kọ́ rẹ̀ ó tún dọ̀ta. kí ló dé ní wàhálà rẹ báwọn àní a máa lọ rẹ kí ló dé tó wá sọ̀rọ̀ débi tó ń jẹ gẹ́gẹ́ babaláfẹ́lẹ́ dànù ṣé ó dáa báwọn tó pẹ̀lú mi kúnnù ẹ̀jú kó dáadáa bá sọ́ra ilẹ̀ tó ti kọ́ ọwọ́ lódù yẹn bíi tipa ntọ́lọ́ ń ṣe rè ìjàre rẹ̀ wọ́n gbé lọ bẹ̀. ọ̀fẹ́ kanlé owó tó fi dáná gan ó ju owó ogi lọ ọtí kanlé tánu wọn. ní ń fọ ìyẹn náà tí òróró ra lẹ̀ ó tún ara díẹ̀ sí fún ẹ ọkàn ló lè. Ànábì sọ fún wa ó ní ẹran àṣeyọrí yín lọ́wọ́ bilkitman ẹ máa ṣe nǹkan tẹ́kẹ́ tó máa sọ gbogbo ẹni tó ti fẹ́ láṣeyọrí mahsud mo kéèta rẹ ni ẹ jọ ṣé wọ́n ń tẹ̀lé mi ọlọ́wọ́ tí very handsome ka anaka ọtún wàá ga èèyàn gbọ́n náà ka anaka kọ́ ló kọ́lẹ́kítà kàmáta ẹ̀yin lẹ́jọ́ yín pé dúdú náà dá léyìn ẹ̀yin ká ló ń pupa múlẹ̀mí náà yá yìí gbàgbé ẹ̀ ọba mi jáde lọ́wọ́ mọ̀ pé mo fáìn wọ́n mọ̀ ọ́hó ni wọ́n ọ́hó ọ̀há nọ́mbà ọkọ mi wọ́n mọ̀ ọ́fà wọn ni ẹ̀ka rẹ̀ bó lọ wíjẹ. lisanuka mahzunun. ó wọ́n ní sọ́ra fọ́rẹ̀ rẹ̀ AL-AMEEN. ẹ gbọ́ ẹni tó bá jẹ́ ní ìfọkàntán nìkan tó ti tẹ̀sí ẹ̀wò dáadáa ní ọjọ́ orí ọ. Yorùbá ní táwa pé kíríbótó á tọ́ pé kíríbótó. kí lẹ́yìn fi jẹ́ ọ̀rẹ́ mi yányán wàlíyùn hamim
ìgbà tí mo wà níbi tọ́lọ̀ ti wà tó ń jọ́nà tí nǹkan ṣe wo ti ń ṣẹlẹ̀ sí mi ẹ dúró tì mí síbẹ̀ yìí náà wá abẹ́ ẹ̀ wá Abuja ni ẹ wá lákà wá ẹ wá mi kan tẹ̀mú ìyàwó yín lọ tó tún dáná wá tó dáná wá àyè táwa tí ì bá sànù Ọlọ́run ojú máa ti owó ni ẹ ṣe ń jèrè bàbá wa dúró lẹ́nu ọ̀nà tí wọ́n fẹ́ sùn gbogbo àwọn fújì yà wọ́n ti mú fújì wọ́n ti dùn sí yà àti mùsùlùmí mo ní kó mọ jáná sí lóru ẹkún ní sùn bàrà ẹ gbọ́ dáadáa báyìí ẹ wàá dúró mo lè fọ̀rọ̀ hàn yín torí mo rí níjọ́ tí nǹkan lana ìwé la máa fọ̀rọ̀ lọ ọgbọ́n ọba débi pé ọ̀rọ̀ nù lé rẹ ìyàwó rẹ wà ń sọ fọ́ rẹ ọ̀rẹ́ tó ti lé tiẹ̀ lọ yóò fẹ́ kẹjọ lọ máa mú tí ní sọ méjì ni kẹlẹ pé méjì ẹjọ máa jẹ súyà káàkiri bíi túpù abìnrin sí lẹ́sẹ̀ bíi akọ ajá ọ̀rọ̀ nù lé rẹ ìyàwó tó ń sùn létí bímọ fún ọ bó ló ṣe dẹnu ẹni tí ò wúlò ọ lè mánéjì nǹkan àfi kọ́ máa sọ̀rọ̀ bòròbòròbòrò bó o láyé sọ̀rọ̀ pé ìyàwó rẹ̀ ò mọ orun sùn síbí ọ̀dọ́ sọ yìí máa dúró bíi sìgìdì kọ́ tí wọ́n máa rá mi míì wọ́n máa harun máa jí lẹ́ẹ̀mẹ́wàá wọ́n mi sí lójú ọ̀wá ń sọ̀rọ̀ nulẹ̀ rẹ̀ ká ìyàwó rẹ̀ wá dìgbà àwíyọ́ láàrin owó dé ẹni ọkùnrin ṣe é mánu ayé tí wàá mọ̀ ọba tí wọ́n dákẹ́ ni tí wọ́n ń tẹ̀lé mi nírọ̀lẹ́ tẹ̀lé mi dáadáa o wọ́n ní wala aminu illa man yakhsha Allah wà lè rí ẹni ìfọkàntán láyé yìí àfẹ́ tó bá bẹ̀rù Ọlọ́run ìkànnì àfa ó ní mò ń wé yẹn gidi kíní kan náà ní kíni wà fi yìí kíní kan náà ní ọ̀ lè rí má ila hadha sabil tamasak ẹ̀ǹzọ̀fìrì tàbí sáyìnlẹ̀ ọ̀rẹ́ olùwọ̀tọ̀ bá rí ọ̀rẹ́ gidi ọmọlúwàbí gbàmú dáadáa má jẹ́ ó lọ o. fa inna lihurra fi dunya qalilu. ọmọlúwàbí kéré láyé àwọn aládẹ̀jẹ́ ló pọ̀ tó bá dáa fún ọ sa'altu nasa an khillin wa fiyyin. mo ti fún ọ ní ẹsùn rẹ tètè gíráàpù ẹ̀ ní. wa qalu ma ila hadha sabilu. àfààní ń káàkiri ayé òun èèyàn gidi tí mo lè fọ̀rọ̀ lé lọ́wọ́ wọn lọ́ọ́ lè rí. ọ̀ lè rí ìwọ fẹ́ dán ara ayé wò ọlọ́kàn rẹ bàjẹ́ kó má bàjẹ́ ọ̀rẹ́ rẹ tó ní mẹ́tọ̀ ní oyè ọlọ́kàn kó fẹ́ lọ Ìbàdàn ní àbúrẹ́kì rẹ ń fèlè o ó de yí nǹkan ó ń gbóná yí nǹkan ó ń sunkún òun sì nígbà tí ò tí ì ní tiẹ̀ ní gbé ká gbà tá ń lo mọ́tò nílẹ̀kùn méjì under prelude ṣe bẹ́ẹ̀ fi gbé mi ká ẹ fi gbé mi dé kó njọ́ tí ò pé méjì Ìbàdàn ẹ̀yin sì lẹ́ wá wọ́n mọ ọkọ̀ wà tó ṣe pé lọ́nà ìwé rántí njọ́ tá a pọ̀ mọ́lẹ̀ tí tá a yọ lọ́ọ̀kan báyìí tá a ráwọn yẹ̀yà kàṣúà kàó kúdí àwọn ti láwí tá a yí báyìí tọwọ́ mọ́tò náà ya ìjọ ẹ rántí bẹ́ẹ̀ ni níbẹ̀ rántí nìkan ti fẹ́ ṣẹlẹ̀ lójú igbó sẹ́yìn mọ̀ pé mímí náà ṣe ní rẹ̀gẹ̀dẹ̀ ní níjọ́ náà torí ẹ lọ́kọ̀kù wa àbí kí wàá láàlẹ́ rà mọ́ lónìí kọ́nà mọ́jà ti rà pósí. àmín. ọkọ̀ wo làágùn àbí sọ fún mi wọ́n sẹ́ gbé kan lọ tó kó yẹn rẹ́gẹ́dẹ́ ni nígbà mo tú wọn lẹ̀ ní Ìbàdàn wọ́n sẹ́ni ọkọ̀ yìí náà mo ní ẹ̀ máa ń pa sáàsì lè gbàdéjọ yìí mo ní ẹ̀ farabalẹ̀ mo sì rà kó ya kó ọmọ ní ìsìn kó mọ̀lẹ́bí mo fẹ́ sùn gbé fóònù sínú rẹ̀ ó sùn tí ó sùn ọ ọkọ̀ gba ó sì mẹ́mọ́ ojú ó tiẹ̀ ní mẹ́lẹ́lẹ́ níjọ́ mẹ́ta nso mo fẹ́ sùn fóònù lọ sùn. àfọ̀mọ̀ tí ì dákẹ́ madame ló mọ̀ ni àwọn oníkẹ́ tó ní
wala tamshi ma alfajir mọ́ wọn bá pò kírìn mọ́ ẹni tí ò ní mánà ẹni tí ò lè ronú bí táyé ń bàjẹ́ dé mọ́ bá rìn àtọ̀ yóò sọ ọdọ lórí wúbi tiẹ̀ ìwọ fẹ́ mú yàn lọ́rẹ̀ ìwọ obìnrin tó wà ń bì ẹ tọkọ rẹ máa lù tójú rẹ máa bó lọ mú lọ́rẹ̀ wọ́n lù wọ́n náà kàn yín tó yóò kọ́ níwà tí a fi fọ́ ní ojú kọ́tẹ́lẹ́ màálì kò ní tó ní kẹ́mẹ́ excel àtàwọn àbúrò yín àtẹ̀gbọ́n yín ẹ̀ bó lórí ibúrin ni tẹ́lẹ̀ kọ́ ni kéèyàn lọ́rẹ̀ o èmi mímú sí wa má ti kéèyàn wúlò ń pàtì ni àwọn ṣe bọ́ ọrìn èmi tí mo ti gbé oyin lọ́wọ́ kọ́ da yẹ̀pẹ̀ sí kó mọ̀ sí ńlá mọ́ tàdúró wàhálà tí mo ń ṣe ká ẹ̀ enemy of progress mi ò lè bá rìn o ọmọ kí omi ẹ ti máa ń kún ọ ká àwọn ọ̀rẹ́ ni tí wọ́n ti nínú ọkọ̀ tí mo sí fìlà à ń ṣàwádà lọ́nà àwọn tí ò lè gbàbọ̀dé fún mi nù gbogbo àwọn tó lè pa mi ọlọ́run ti lé ẹ kúrò lára mi jẹ́jẹ́ sì láyé ara wa kù la wàhálà lọ kò sí ebú kò sí pé ọlọ́run kan ní máa lọ náà ni. wala tashab akhali jahali. ó ní má bá láì má kan rìn ẹ̀yin ní bá sọ̀rọ̀ yìí wọ́n tún lè fa tó fi ga ní nkà lónìí ṣe gbọ́dọ̀ ọ̀run àtàwẹ̀ kí n sọ ọ̀rọ̀ bá yèrè ọ̀sẹ̀ ní lójúrú ní sọ. wa iyyaka wa iyyahu. àwọn ni kí ló dé káàmì gbọ́dọ̀ bá pò kí rìn ẹ̀gbọ́n fàyọ àlìmúkà ẹ̀gbọ́n mi ń fojú rì yìí tọba bá ní dáadáa yóò kọ́ lórí ibú tó wà lọ́rẹ̀ díẹ̀ ní mo nù ọ́ sì máa gbà á kíní kan ṣẹlẹ̀ sí mi jọ́ kẹ́jì ń sọ pàtó ní sẹ́ni tó ṣe àyàn fẹ́ wá kí mi mo wá fẹ́ náà ẹ̀jẹ̀ kó kí ló dé mọ̀ náà rókì yẹn mo ní ìwọ lè jẹ òkú kò sí tí ó bàjẹ́ láyé tiẹ̀ fèmí lẹ̀ kí n máa nà rókì yẹn bá wọn kò ní kí n má jẹ́ lè má mú wọn mo lè kúnlẹ̀ jù ọ lọ mo lọ jẹ yó wọn ti kúnlẹ̀ kù ọ èmi ló yé àwọn òye oríire nílẹ̀ bí bàtà ayé kínní àdàmú òkè bálẹ̀ fi zora níbi tó ga lọ́nà gbé kọ́ sí ká tó débi àṣẹ báyìí wọ́n àṣẹ lọ́sàn-án àtòrú wákàtí mẹ́jọ lórí ìnàró ọlọ́run wa ni mo là ọ́ tán ìgbéraga ló tún wá kù àwọn olè jọ yín níbi rádàrá tẹ̀ ń sehun tó lẹ́yìn òkò káyé yín dojúrú àfọ̀ tí ì dákẹ́ o sá à ń gbọ́ ẹ̀kọ́ ayé àbẹ́ ẹ̀ gbọ́ ẹ̀ dá mi lóhùn wala tushawir fi amrika ila alladhina yakhshawna Allah subhanahu wa ta'ala ó ní má fi ọ̀rọ̀ rẹ lọ yàn mọ́ o mujadidu dín onítọ̀ bá fi ọ̀rọ̀ lọ o ẹ̀ tó bẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n fi lọ jẹ̀mọ́ tó wà ń bí ẹ̀ dá mi lóhùn mọ́ ni ìfọ̀rọ̀lọ́ ní òjò déwájú ẹni tí ó bá tiẹ̀ jẹ́ má bá rìn wọ́n tún bọ́rọ̀ bọ̀ apá kan àfa tún wá dá sí i ó ní wọ́n mọ̀ mí ìyáàkà wọ́n ìkíwánà súì ó ní sọ̀rọ̀ fẹ́ dẹ ní ẹ̀yìn ọmọ níbẹ̀ ni olódòwò rẹ má mú lọ rẹ má bá sọ̀ rẹ àwọn ẹni bí ká máa ná ogun kalẹ̀ ká nà ká sí yẹn lójú kó fọ́ ká dá yẹn lórí irú tó bá ti wà ní péèjì wọn ẹjọ́ sórí ibu ni wọ́n máa béèrè ó ju pé lẹ́kítọ̀ lọ ni ní federal poli ṣẹ́ǹsì nǹkan mí kún ni èwo ló sọ nínú ayé rẹ tó o bá ń lé dókítọ̀ nínú ọtí ìlé bá rìn láyé kẹ́tún gbọ́ mi lónìí ọmọ mi mọ̀ ẹ̀ tó bá ti wá tí bá ti ń pẹ̀gàn oríire tọ́lọ̀ ń ṣe fún yẹn ń lọ ti pẹ̀gàn tèmi náà lẹ́yìn mọ̀ débi máa yẹn burúkú ni ọ́ wọ́n ní wọ́n very rigid yes na mo mọ ara mi bẹ́ẹ̀ gbàtọ́ lò tèmi lálẹ́ àbọ̀ làákà yìí dandan kí n fọ̀rọ̀ lọ́wọ́ ni ìwà akúri burúkú tó ma discourage yẹn láti ṣe dáadáa yìí ọ̀rẹ́ rẹ̀ yẹn mẹ́ka ni fẹ́ bọ̀ yẹn lọ́kọ̀ ń sọ fún yẹn rí yẹn kàn bá lágbàá gbà áhàhà wọ́n ti fún salamu aleykum ìyẹn ti lọ́nà campaign lẹ́yìn ìbò òfo ni olóṣèlú ni èèyàn ti wọlé tán ti búra ẹ̀tọ́ àníyàn gbà fún tá a dán campaign fún wọn kó lọ tó lọ́dún mẹ́jọ tí ń bọ̀ bí o bá kàn bí o bá ti kú
irú òṣèlú tí ni mo like òṣèlú tẹ̀ fi sí ọwọ́ yín lẹ̀ bẹ́ẹ̀ bá ń ti òjò ẹ máa wo ahéré bójú ò bá gba ahéré lẹ̀ sá lọ ẹlòmíràn ẹ kàn fẹ́ lẹ pósítà fa ó ta gbogbo orin iṣẹ́ tí fi ń fagi ó tún ta ìsọ̀ wọ́n wá ń ta ọ̀nà oppose ọ̀nà ó ti ẹ̀ńtọ́nà ti oppose yẹ tí ẹ̀ bá ń sòṣèlú èèyàn ìdásẹ́ rẹ lẹ́ẹ̀lẹ́ ó lè yíwọ́ ọ̀ padà síbi tó o ti ga padà bí ti lẹ pósítà náà ń yá tẹ̀lé ìwọ tọ́lọ̀ wọn ti lẹ̀ ẹ káre mú láìkì yín ẹ là Àbújá tó lọ wá owó ẹ bá rí dẹ ẹ tún ná bíi 1/3 fún ẹ tún yá sá lọ díẹ̀ mi ẹ tún sẹ parí ni ẹ tún lọ kàwé sí i mo ti ń jẹ èèyàn nù mo olóṣèlú mi ò olóṣèlú mi kò gbọ́n ó tún wá lọ múlẹ̀ fámìlì ó ní ẹjẹ́ àtá tábà wọlé màá rà kọjá àbí tó wà tẹ́lẹ̀ yẹn ó di kóró ilé bàbá rẹ tó fẹ́ wọ̀ iṣẹ́ ìjọba tó ń gba 850,000 lóṣù ó wá resign wọ́n á fẹ́ face squarely báyìí ọ̀nà post lágbájá ni ẹ dìbò fún dáàdì máa ọ ti wọlé o salamu aleykum orí ti ń fapò ẹ ti prepare ọjọ́ ọ̀la kalẹ̀ lákàánú lákàsúmùtù mo jẹ́ àmọ̀kọ́ sọ̀rọ̀ ẹ pé dáadáa ká gbọ́ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn ní wà kì í sáwa àwa tá wà ń bí ìyàwó ara mẹ́ńtọ̀ wọn kò sí wàhálà ẹ pé kí n gbọ́ tó nígbà tá a wà níbi tá a wá níjọ́ tí wọ́n á fẹ́ lọ rí olóṣèlú àgbà kan ní Nàìjíríà tí wọ́n lè pe bóòlù tí ẹ jẹ àwọn náà drive mi lọ tí wọ́n lọ wọ́ọ̀nù ẹjọ́ náà síbẹ̀ tẹ̀lé mi lọ sani mo láyà fa wọn bá a sọ̀rọ̀ bá mo ní kí ló fẹ́ ṣe àti mùsùlùmí náà tẹ̀lé àti pé ẹ̀káì ẹ fẹ́ tẹ́ ẹ̀káì ó sì tẹ́ gbàtí ò gbọ́ ó wò mí bí jẹ́nà pé those alphas wọ́n dé nìyẹn kò kí mo ń sọ̀rọ̀ bínú rí lẹ̀ kò kí mo ní lọ ní fi bá a sọ̀rọ̀ ǹjọ́ náà lọ. pé ẹ̀sẹ̀ tó ń gbé yóò lẹ́yìn tí ò lẹ́yìn síbẹ̀ mẹ́ńtọ̀ ṣé ẹ tẹ̀lé mi wọn mọ̀ dá mi ló mọ̀ wọ́n ní fàáhìn náà hùm tọ́lá àwọn ẹni ibi tó fẹ́ lọ bá sọ̀rẹ́ yìí yahununa máa ń wá fakọ̀hún àbí máa ń rọ́ fakọ̀hún gbogbo ẹ̀dá tó bá fi lè bá wọn sọ̀rẹ́ tó bá rìn wọn padà jàǹbá rẹ̀ káyìn àwọn ẹni ibi tó ń bá rìn wọ́n nìkan lọ́ọ́ ra sẹ̀mó fún wa wọ́n nìkan lọ́ọ́ ra adìẹ kò dùn mọ́ wọn pa ọ́ yẹra fún adìẹ lójú rẹ̀ náà ti ṣe nǹkan tí lè wo ojú rẹ̀ náà náà símọ́tò tó takú ọwọ́ ni wọn ò lè ṣe ń pa àfẹ́ mi inú ò tí ì bí ẹni o bínú bá bí ajá a máa jẹ ọmọ olówó rẹ o wọn ò gbọ́ mi yé bínú bá bí kìnìún kò mójú ẹni tí ń sìn mọ́ o àwọn tó ń bá rìn bínú bá bí ẹ wọn ò mọ̀ kó ẹ̀ jẹ́njẹ́ rẹ rí wọn pa ọ ni o. bàbá ẹ jọ ṣé ẹ̀kọ́ ayé kọ́ ni nǹkan lónìí àbí abẹ́kọ̀ ayé kọ́ ni ọ̀ ń sẹ̀mí láàrin àwọn ẹ̀ka ọwọ́ ni wọn ò lè fi ń pàṣẹ ọ ìjà ọtí ìdé ni o. mo fọmọ rẹ dọ́là mu sọ̀rọ̀ ayé lónìí kẹ́mẹ́tẹ́mẹ́ bá ṣe ó ní tó o bá fi lè ṣe déédéé pẹ̀lú wọn tó o bá rìn wọ́n bà tiẹ̀ jẹ́ wọ́n yóò sì dúnà máa ń sọ dákọ̀ hàn sọ̀díkù nù ẹ tó bá mú ẹ lọ́rẹ̀ ẹ múlẹ̀ wọ́n bà tiẹ̀ jẹ́ kedere wọ́n jẹ tiẹ̀ wọ́n sì máa bú ọ lẹ́yìn. ẹ jọ ṣé mo ń communicate àbí ọ̀rọ̀ ayé mo ń tírìtì lónìí ẹ má lọ bí kí ló wóorùn jẹ́ àlọ́ bí kí ló kọ́kọ́ wú ayé rẹ̀ náà mo tó lè wú ayé rẹ̀ ní bọ́sọ lónìí ṣé mo tó lè bọ́ síbò mí ẹ dá mi lóhùn wọ́n ní wà kúrúbù hom àdámínà lẹ́hàrbì káyọ̀ ó súnmọ́ wọn kọ́ máa bá ń ṣe ó lè ju ogun lọ àwọn gan lógun tó ọjọ́ kó tì mú wọ́n fi ogun jà ọ́. lóje ń wọ́nu ọmọ mi dà sẹ́rífù ti dọ́lé ni yà á tọ̀ kọ́ padà wá níjọ́ tí ń sí ilé
ẹ lọ wo kí sẹ̀sì yẹn dáadáa mo ní lẹ́yìn pa sàdúrà níta yìí má ti yẹn wọnú ilé rẹ o gbèlè kí wọ́n rí yàrá ìyàwó rẹ o sọ́ra tó kójọ yìí ojújójú lọ o mọ̀ sí kọ́bọ̀dù hàn yẹn o àwọn ìyàwó wa là á bẹ̀ jẹ́jẹ́ lọ́kọ́ forí pamọ́ TikTok ti bá yé wọn jẹ́ bí wọn fẹ́ wẹ̀ tí wọn rorò mọ́ yà ìní olórí gbóyin lolórí àti àwọn ọba tó wà láyé mọ́. olórí kìnìún kan olórí kìnìún kan ọlọ́run má jẹ́ forí pàwọ́ dànù olórí gọ̀ọ̀bẹ. níbi tí obìnrin wà lédè sẹ́tì bẹ́ẹ̀ sẹ́tì yàrá wọn tó á gbé síbẹ̀ ẹ jọ mo fẹ́ bí o childhood friend yín tí ò rí mi gbórí gbà ṣé yóò ṣàdúrà fún yín pẹ̀lú tẹ́ ẹ fi hàn yín sí ò ní pa yín. láka ẹ̀gbọ́n tí mo sọ ni ẹ̀yin èèyàn ẹ lọ chẹ́kì ìyàwó yín wọ́n ti tún yín láti rí tẹ́mọ̀ ìwọ́n tó kàn wọ́n ṣáàtì ká bí àwọn tí ẹ kó lẹ́rú ń jọ kòlóníà kínní ìyàwó rẹ ti kọjá ààyè rẹ lórí kínní tọ́mọ̀ ẹ lọ ní kínní wọn lọ́wọ́ ẹ máa chẹ́kì fóònù àwọn ìyàwó yín kékeré kì í ṣe kẹ́gbà tọwọ́ wọn ẹ lọ wo tí ń ṣe. háì mo rí ọ lánàá ọ̀wá wérí ọ̀wá mi àyà bí àyà ẹlẹ́dẹ̀ ìfẹ́ ti dín in lójú kò jẹ́ ẹ̀kọ́bìnrin ni ó pa yín dànù ọ̀ ń gbóyún ojú lọ́mọ tó ti bí orí fóònù wọn ti wọ́ tọ̀ fi níbi wọn bá watch out kí náà pè baby shower oyún wa yọ dùrọ̀ wọn a tó ń fọyín ojú wọn abẹ́ wulẹ̀ wọ́n lè rí tó fàlà ìbejì ní bọ̀ twins baby boy and girl ọkọ tí ò gbọ́ òun náà gbọ́ wọlé ńkùn wọ́n jọ ń fọyín ojú wọ́n á dìmọ́ látẹ̀yìn ọ̀ríwèrè sọ́ọ́ lè dìmọ́ kù. kóbìnrin ó fẹ́ lò òde ó fẹ́ múra kó fẹ́ lọ bí ìyàwó ṣẹgbọ́n báyìí wọ́n wá gbé síbi TikTok èyí tẹ́ fi mú àyà tí ó lò kọ́lọ̀ rẹ̀ wà báyìí àti price tó rà kí ó tó ọ̀ndàjì èyí tí ó wọ̀ ọbẹ̀ yóò yà ìyẹn náà pè ní PP yóò sọ iye rẹ̀ ṣẹgbọ́n gold tí ó lò 1 million karat yóò fi síbẹ̀ ọwọ́ ló lè fún fẹ́ǹsì wọlé ìyàwó rẹ̀ ti fi hàn bọ́ ṣe rí àjòkó jẹ́ ẹ̀ tẹ́ pé tìmí rọ̀ lẹ́yìn fúlẹ́ńgẹ́ yín pọ̀ jù sáàsì náwó ni ọkọ tó fẹ́ kú kó tó rówó lẹ̀ mọ yìí rẹ̀ Ramadan dé ọ̀fà kó ráìsì tilẹ̀ bọ́ọ̀ ti ń jẹ túwó ráìsì lọ́ ń fọ́ ẹja tútù ó tún dín mọ́sà nínú ráìsì lọ bí ọkọ rẹ kó tó rówó kó jọ àwọn tó ká náwó bí yín bá àwa la fẹ́ kọ́lé tọmọ yín ò gbé ẹ̀ dààmú lé mọ́ àwọn la fẹ́ ní property tọmọ yín ò pin ẹ̀ dààmú mọ́ ẹ̀ kàn yín inú ọlá ni ẹ má jẹ́ kọ́ láwọn oorun wàhálà yín ti pọ̀ ju obìnrin ìwọ tó bá dáràn rí yáyàwó rẹ ní mọ́tò kó kàn ló ń wákàtí kan tó ti lọ fọ́nú mẹ́jọ tí wọn kó èrè rẹ rí yóò máa kí gbogbo yẹn àǹtí sùúrà àǹtí táyì pàpàpàpàpàpà ìwà àdúnà lọ́fà wé tírélà wà fún gbórí mi kọjá. abúlúfàtì tí wọ́n ń gbọ́ wọn dá mi ló mọ́ o ó yàlù yín nìyẹn ẹ faramọ́ ni mo wá wọ́ọ̀nù ẹ̀ serious money gbọ́ tó dénú lé mi rí bí àjẹlí mi àlẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ wa ẹ̀ mà tí n bá ìjòkó ń ta ọba àwa láti Qatar bí tá a ti sọ̀rọ̀ nù ìyẹn kàn wọ́wọ́ jàlábíà bolo belong sí tẹ̀ mà tẹ̀sáré mú wa wọlé ibi tí mo ń sùn ni tí mo bá gbọ́ ẹsẹ̀ girigiri ibi tí mo ń sápamọ́ sí ni tá lọ́mọ ẹni tó ń rojọ́ fún ọ̀kárẹ̀ àsàlájú ló ń rojọ́ fún ó tọ́ yàrá ọmọ nìyí o
yàrá àwọn ọmọ tí ń sùn ní ibi tí wọ́n lọ tí ó kọ́kọ́ lọ jí ọmọ kó nù olè ó tiẹ̀ wọ yàrá àdàmú díẹ̀ kó tó mọ ibi tí ń lọ ọ ti fi hàn wọ́n lórí kínní yàrá ni àwọn ọmọ yín ní dọ́bùdẹ̀ka ni wọ́n ń sùn ẹ̀rí wọ́n mọ̀ fa àwọn ọmọ tọ́lẹ̀tì tẹ́ǹtì ń ti bẹ̀rẹ̀ àti gbogbo kí ó tó tẹ̀ sá gbogbo kọ́lọ̀ tọ́ ní ọ̀bùn ní ọ́ èyí tiẹ̀ sí máa ń lò lórí 50 kó tó sá ó wá ta okùn wèrè ó wá sá yẹn lọ fi kínní mu ní ṣe díẹ̀ tani ò ti mọ kọ́lọ̀ rẹ wọ́n mọ kọ́lọ̀ rẹ wọn ò ní sọ ni torí gbogbo tó ń lò lọ ti sá tí wọ́n ti rí. ṣé wọ́n ti gbọ́ yé ṣé mo wá síbò mí àbẹ́yìn tó ń le jù torí lọ́ ń gbìn dọ́jú fi díẹ̀ lé ó ti kala báwọn a pè yín padà ni wàhálà yín ti pọ̀ jù bẹ́ẹ̀ yẹn ń sèkó mọ obìnrin náà ló fẹ́ bàjẹ́ yẹn jẹ́ yóò kọ́ wọ́sọ̀ kárásùbà àsọ̀múra kó mọ́ nu ọkọ sì ń dààmú pé ṣé àmàlà yìí máa tó tí ò wọ bàtà tó di jẹ́ ti fẹ́ dàrú ọkọ tó ní kó máa tún ẹran gé pé ẹ pa mí ẹ tún gé ó máa kun àtíkè lọ́wọ́ ní wákàtí 6 ni tó bá ṣèyìn tán yóò àtún àwọ̀ sọ pé afẹ́dójú agbo yóò kíyàn yípo kò tí ì gbọ́mọ jáde o ó sì wá ku léèsì imported yóò máa yọ ẹsẹ̀ ẹlẹ́ o ó wá ku ìbọra alẹ̀ èyí ni ó fi jó pàkéńké àwọn oníṣẹ́lẹ̀ ó ti dúró dé ó ti dàsọ 5 lọkọ̀ tó wá màálù lọ́nà ìgbó tẹ̀gùngùn lójú kò lè wẹ̀ tẹ́ gbé súná jáde àti bọ́ra màálù ti rẹ́rìn bó lọ wí jèrè. wala tatliq lisanaka fi kalamin. sẹ́fẹ́ ẹ̀pù wa sẹ́fẹ́ ká sìn pẹ́ ẹ máa bàṣírí ọkọ yín gbogbo aṣọ kéèyàn máa tú lájà èyàn lákọ̀wé wọ́n yìí ṣèfẹ́ débi èyí ń o ayé tí mo bẹ́ẹ̀ ṣe mọ́ wọ́n tẹ̀lé ya pálọ̀ tó ń gbé èwo nínú yàrá bí tẹ̀ ẹ̀ gbọ́ nínú yàrá tẹ̀ ti ń sọkọ láyà gbogbo ọ̀rẹ́ wa lọ nínú yàrá gbogbo ọ̀rẹ́ ìyàwó nù wọ́n máa hó yẹn mu ta ló ní bẹ́ẹ̀dì kẹta mọ̀ ọ̀rẹ́ rẹ fi wá sùn lórí bẹ́ẹ̀dì tí wà tọkọ rẹ ń sùn irresponsible ọ̀dìpọ̀ yìí rè pé ọ̀ lálàáfíà kí ló rẹ̀ ń wá lórí bẹ́ẹ̀dì ọkọ rẹ èyí àti ẹ̀ wá dé bóyá wọ́n ti ń tò gbé àwa sùn lé wọ́n ní mo dó sùn lọ́rẹ́ mi ọ̀rẹ́ rẹ̀ ti sùn lórí bẹ́ẹ̀dì rẹ̀ fàǹgbà sùn yọ̀ ní mo mọ̀ kí wọ́n ní tán náà ni ó tán náà ó rí wọ́n ní. sáré bọ́ síbò mi o ẹ má dá mi ló mọ́ ó ní wà ní mọ́rí òyì ọ̀rọ̀ fún bí kọ̀rí nìyí àmọ́ ọmọ mi èèyàn pẹ̀lú ẹ̀ tí bá ń bá rìn ètò ayé mo fẹ́ sọ lónìí ẹ pé mú àyà wá ọ̀rọ̀ ayé gan bẹ́ẹ̀ sọ ní sọ tàlẹ́ ń bá rìn ẹ̀ ń bẹ́ yẹn bú rìn ìwọ náà yẹn bú ni ọ́ o àwọn àfáà kan tó wá ń ẹja báyìí kàn mí sí ẹ wá ní kí ni ẹ kàn sí bàbá ní kókó wọn ni wal ikhwanu ithnani ọ̀rẹ́ méjì péré ní bẹ láyé ṣé mo tún lè tú palẹ̀ kò tún méjì lọ kò sọ̀rọ̀ kẹta o àwọn ọ̀rẹ́ àkọ́kọ́ famuhafizun alayka indal bala òun lọ̀rẹ́ tí ó dùn ó tí ọ̀tá dánwò bá dé wọn máa tẹ̀lé mi ọ̀rẹ́ àkọ́kọ́ nù Teslim Ali kékeré lẹ ti lè tọrẹ ẹ jẹ́ n tiẹ̀ gbé kó bẹ́ẹ̀ Dr. Teslim Ali torí wọn wá fi dókítà pè yín ẹ lè háyàn níwèé ẹ̀wọ̀n kò níbi ẹ kàwé dé kó rí ó tó di dókítà kódà ó tiẹ̀ wọn tí mo bí tí wọ́n fẹ́ parẹ́ ní Dr. Kamal yóò wá mi rí ké yóò wá yes now akademi ní àhẹ Dr. Gboyega Oseni adamala hayata o. àwọn ọ̀rẹ́ kan bẹ̀ ń yá wa tẹ̀tẹ̀lé mi ní náà bọ́dọ̀ ọ̀bádé yóò dúró tì ọ́ ẹni bíi kíni kò ní jẹ́ kó lè kọ́ ọkọ rẹ̀ a ní máa kọ́ ọ a máa bá a lọ ṣùgbọ́n ní ògbélé nìkan náà ń sanwó skul ọmọ kò fi yókù jí ọ níyà farada yóò rọ̀ ọ̀rẹ́ nu
Ọ̀fà tòní ọ̀rẹ́ ní lọ́kẹ́rù ọ̀rẹ́ mọ́rúwa ni ẹ mú lọ nísìn kódà nísìn àwọn hired fighters Ọ̀fà wọ́n ti wà nísìn obìnrin ni tí wọ́n lọ lu ọkọ rẹ̀ wọn olúwa fúnjà dàdó lè jà olóòrè tó gbó ẹ bá nà ayé rẹ̀ bàjẹ́ bàbá ọmọ tiẹ̀ náà ń bọ́ lù àbí kó há nọ́mbà rẹ̀ wọ́n máa bu bọ̀dá àgbàyà bọ̀dá ajá èlèsì aláìlójú tí wọ́n tún pa fóònù ọ̀hún há ọkọ rẹ̀ sẹ́nu ara ayé sábà bá bu títí ẹ bá bàjẹ́ bó lọ́ọ́ fi sọkọ. so lọ bí tí wọ́n rán sí. torí kíni torí owú èmi ní ń jẹ owú kò síbi tí ò sówú kò síbi tí ò sọ orogún bẹ́ẹ̀ bí àfa lọ́fíìsì orogún wà ẹni lọ́nà o sẹ́bẹ̀ ṣe mo láti tẹ̀sí mi àlì tẹ́ bá lọ ọ́fíìsì ẹni tí o bá ti rówó ra arúgbó ní àgbẹ̀ sálárì màkó bẹ́ẹ̀ sí lórí wèrè mọ́lẹ́ lẹ́yìn orogún dénú àmọ́ tí ń ṣe o èmi ti lé orogún tó pọ̀ ní ẹ̀sìn ó kéjù kéwò lọ ní àmọ́ tí ń tó ọkọ̀ ọjọ́ orogún nù sẹ́rọ̀ orogún nù lé ẹ̀bàràmọ́ orogún ta ni ò dáa orogún bẹ lówó dé bọ́ọ̀ tó gbá nísìn wọ́n hàn lé mọ̀ ni orogún bẹ ládùúgbò wọ́n mọ̀ ta ó mọ̀ kẹ́nìkan tó ń ta bẹ́ẹ̀ bá níjà. àwọn ọ̀rẹ́ kan bẹ yóò máa sọ ní tàdéwò bá dé wọ̀sọ̀dí kò lẹ́kà fi ràkà yìí àwọn ọ̀rẹ́ kan wà á dé bàtàdà bá tu ọ ni wọ́n dé nítorí bá ti ń dáná sínú ni yóò máa bá yín lálejò àwọn owó epo yóò máa sọ fún ìyàwó ẹ ní nǹkan ọ̀nù kò dé kórí o ẹ ní nǹkan ọ̀nù aláràn lè ṣe ní ẹ ṣe kúrókà ni gbogbo ọkọ̀ ẹja ló há kò sì ní kọ́bọ̀ kódà kò lè ra ọpọlọ lórí gbà. tí wo gbogbo tí wo ọmọ kí ni ó jẹ. àwọn kan ń bẹ ìyàwó ẹni náà níjọ́ tó kọ yín ò tí ì lálùbáríkà àwọn ò wá yín wá ó dà fọkọ yín náà wá ń jẹ nílé yín ẹ̀rọra dáná. ọ̀rẹ́ tí ò ní mánà wọ́n ti ẹ̀dánwò pẹ̀lú pandoyàmù méjì ó sì lẹ́ méjèèjì pọ̀ wọ́n dánwò pẹ̀lú ẹja mẹ́rin ó ní ó dà báyìí n tí ń wá kárẹ̀ sí ọbẹ̀ yìí ò ní tó ẹ bá ń tọ́ sí àwọn àtọ́ wà surplus ó wá gbé mu. àwọn ọ̀rẹ́ kan wá ń bẹ bádọ́wò bá dé lọ́mọ wọn léèyàn àwọn ni ọdún ó tì tí o ti bàjẹ́ rí ọlọ́ọ̀lọ́rẹ̀ tí ó bàjẹ́ ní kọ́nà ń bọ̀ tó ẹni bá dúró tí wọ́n ń gbà náà lọ́rẹ́ rẹ̀ ṣé mọ̀ ọ̀rẹ́ mi ni níta tí eku ayé ń kù sí mi ni mo mọ iye àwa tí ń kù sí mo mọ iye tí ò lè pè mí ní tv mọ́ àti gbogbo àfa tó wà lórí ìjòkó mo lórí rẹ̀ pé ọ̀wá mọ̀ pé ẹnìkan bẹ tó jẹ́ tv mọ́ níjọ́ náà mo ní òwò sí nípa wọn lọ wọn sọ pé òdodo ò ní yí padà látàbí lẹ́lẹ́ kálímà ti lẹ̀ ntọ́nà bá ti kọ́ ẹnìkan ò lè yí padà. dọ̀lọ́ sẹ́tẹ̀rì mi àlì gbogbo ẹ̀ tí ń bára wọn kàdé ní bára wọn káàdì sí àwọn ọmọ kéwì mi ti lo 34 years lọ́dọ̀ mi àwọn tá ń jọ fíà ní kíní ní bá ń sí nílé ra àwọn ọmọ sunkún o níjẹ́ òní wọ́n jọ yín wa tọ́nà kan kọ́lé lẹ́yìn rẹ̀ ọ̀lọ́ tó ní kò kàn náà nù àkàn ní bá mi bàtẹ́ máa gorí ọkọ̀ bí ọ̀bọ tí wọ́n máa bù ẹ̀wọ̀n ló kọ́lé méjì papọ̀ ìbá ẹ̀kọ́ mẹ́sàn-án papọ̀ bó ni wọ́n wà níjọ́ náà níjọ́ tí ń ti wí bàróká níjọ́ tí mùsùlùmí lu sákàrà gbọ́dọ̀ wà. ó gbé kọ́rùn ni ibi tó dàgbà dé tàbá lọ yídì ọrùn yẹn ní máa dúró sí tàbí tí yídì dé káàbọ̀ jèrè bàbá àgbà wọ́n ń ká ọ lọ́wọ́. njọ́tọ̀ ọ̀tọ̀ lórí ọkọ̀ ata àlùbọ́sà dé sáré à ń kọ́ ìwọ náà ní bá wí àbí sẹ́rífù tó jáná sì fa ó wá dòrújọ́ náà ó wá fẹ́ tẹ̀lé ó wá lọ sùn hospital nínú àwẹ̀ ọtí rántí hayakala ó ti yé ó ti yé jama wọn ní fáfas sọdí kọlìbàlíyà ọ̀rẹ́ tó bá rí ńgbà tó ń dààmú mójútó mọ́jì ó sá lọ. kódà tó bá rí tí ò da mánéèjì ẹ̀ torí wọn náà rí nígbà tó ń dààmú. ìgbà tí ó wàá sọ̀dà kejì o ayé ní sọ o
wọn tajannab sadiqal afiya ẹ tó wá da fún ọ náà tí wọn sáré bọ̀ akramakumullah onísọ̀rọ̀ fún hayakun kùnkùnkùn yóò rọ lókun nù sọ́ra oúnjẹ dé ajá ń jùrù tọ́dọ̀ pọ̀lọpọ̀ yín ẹ̀yẹn náà tìgbà tí ẹ̀ dààmú rí ìmọ̀ àti àjà sílẹ̀ máa lè dókítọ̀ sà àwọn arántí lánàá á jòkó tì mí àwọn akí mi ànìkan náà dráìfù wa o wọn náà wá kí mi wọn ti kọ́ gbé nǹkan ránṣẹ́ o kìíní yẹn wọn ti gbé ránṣẹ́ tó pọ̀ àwọn á kí mi pé àwọn gbọ́dọ̀ rí mi ká tó máa ṣe wá sí àwẹ̀ ká èmi wọn á jòkó mi náà á jòkó àwọn méjì wa rántí pass wàhálà tán bí wá ṣe àwọn ń sunkún èmi náà ń sun àwọn ẹlẹ́ni kẹta tí ó rẹ̀ àlẹ́kùn ọ̀rọ̀ ànánu àná ẹ̀ náà jòkó yìí ọ̀rọ̀ àárọ̀ àná wọ́n bú ẹkún tààrà nípa èmi náà ń sun tèmi ha àṣebọ́lá wọn ṣe kí a tó ní ọlọ́run ó sì pa àwọn òbí wa. bá a bèrè wọn dàgbà ni onígbà tí wọn ta sùn kòkó tó rí fún wa. mo sọ fún ọmọ mi wọn ò lè bọ́ lẹ́kì wọn mú wọn bá dé ilé ìtẹ̀dé láàárọ̀ wọn fẹ́ lo 70,000 mo wá dákẹ́ sí i mo kọ́ fẹ́ sọ pé ọ̀ máa ń tọ́ sí i mo wá fún kíákíá ẹni kí ló fà á mo tó ṣe akọ́wọ́ tó máa rìpíìtì ààrẹ. tójú wá rí ọlọ́mọ jíjọ ọmọ wọn rí o kan lálùbáríkà láfẹ́ èyí ń ti pọ̀ jù gbogbo àfáà mi ládùúgbò mi tẹ́ńtò kó tì mí wọn ní dákọ̀ wọn ni bọ́dún bá dé wọn lọ sàkóró kásù ni olóko máa lé ẹ̀ka pẹ̀lú vespa wọ́n máa lẹ igi mọ́ ní ojú. wọ́n bógi ní sọ́ọ̀bì. ẹ wá ní nǹkan mọ́tò òjò lónìí àná ti rí bí ó ti rí òní gbàdá máa dùn fún yín náà ni ẹ jẹ́ ìfikà kún kí n wá ṣàdúrà ó ti yé gọ́ǹbẹ ó yé gọ́ǹbẹ bẹ́ẹ̀ ni ibi tá a kọ́lé sí ẹ̀ ti ṣàkóró mẹ́rì wọ́n yí àdá tí a lé yín wọ́n fi àdá lé bàbá wọn nílé yóò délé. jẹ̀mọ́ àwọn ní bẹ́ẹ̀ náà àwọn èèyàn tẹ́ fẹ́ bá rìn o wà minhum rọ̀díyù náà kí sọ̀rọ̀ àkìlì tó o bá ti lè bá rìn báyìí rọ̀díyù ràdá kò sí tọ́ rọ̀díyù ràdá rọ̀díyù gbogbo tó o bá dáwọ́lé kò ní yọrí torí ẹni tí máa pa nǹkan run ni náà kí sọ̀rọ̀ àkìlì ọpọlọ rẹ dínkù kò ní mọ̀ràn tí ó fọ́n tó fi dáa fún ọ má bàa lè yin sọ̀rẹ́ o ṣé àmọ́lẹ̀ mọ̀ràn tó gba sálárì tó ní kẹ́ lọ mutí ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ mutí níbi ẹ̀mọ́ tẹ̀ ń ṣe o mo sọ lójú yín lónìí kẹ́lẹ́ bá a mọ̀ pé orí yín ò fapò ìgò ọtí ẹ̀ hàn mọ́ sọnù ẹ kó jọ lójú ọdún kọ́ wá sírò rẹ̀ ọ rí pé nǹkan sí ẹni tó bí ọ. káàtì pé ní sìgá lẹ̀ mu ẹ má sọ̀tì rẹ nù mọ́ tó wá ti fọ ọ̀pá kan kí ni fílítà rẹ̀ ń fi pamọ́ máa dùnú agolo abẹ́rẹ́pò kó wá pé 360 days sọ̀kọ́ mu 6 lójúmọ́ sàárì gan ọ̀gbẹ́nà gorí ọ̀tá kí ló ti lè tó mọ́ torí tó bá ti lọ dó lẹ́gbẹ̀ẹ́ gbó ọ̀lẹ́ yó ẹ dákun àmàlà yóò yàn mọ́ èéfín ló wá yó àwọn ilé ìgbẹ́ láì gbọ́nsẹ̀ ń fa nǹkan nù tẹ́ ẹ bá ti sọ̀dí rẹ nù ẹ mọ̀ iye òfò tó ṣe yín ẹ gbọ́ lẹ́dà àjámu fi pamọ́ ike kéékèèké dájọ́ wa kójọ wa lọ wòye tó ta ike gan lójú ọdún kátó wá wí kíní burúkú nu rẹ tó mú tó mú tó fi di dágídágí kúlágbó àgbà rẹ ọmú fa ọ̀ lé wọ ṣòkòtò mọ́ ọtí pé 50 àfi kó jòkó kó tó wọ ṣòkòtò torí yóò dànù bí omi ẹ̀wẹ̀ ìyàwó gan pé mẹ́jà súnmọ́ra àwọn bẹ́ẹ̀ ṣe ń dùn yín ò dáa torí ẹ ti fẹ́ kú nígbà tí ọkọ bá kó ọ̀gẹ̀dẹ̀ kò dùn mọ́ bẹ́ẹ̀ fa ẹ̀mí rẹ ti pin ni yóò kú yóò jáfàbù yóò kú nù mímí yín ò dáa ẹja dínkù àṣemọ́ ìparí rẹ nù torí bá a ṣe pọ̀ tó ń bì ẹ̀ ń kú mọ́ mọ́ mẹ́ ń bì lọ yí padà wá sí lọ́gbọ́n
ọ̀kọ́lé ọ̀sìn pa ọ̀sìn lọ́ọ̀ mutí àwọn àlọ́ ń gbádùn sákóńbáàsì ìrẹ̀záàzì ìkúlagbó àgbà rẹ̀ fúnà ga o àwọn tí bá máa mú kínní ẹ̀ màdánwò ni tí bá ti ń rẹ́ fún wọn díẹ̀díẹ̀ wọ́n máa pọ́n bí ẹ mọ́ ti ń turun wọ́n máa fa ẹ̀ rò pé ń yá yìí ní ń lọ́nu ọ̀nà ránṣẹ́jú sí i tó bá yá yóò wá dákọ̀ọ́sẹ̀ kẹ́ ẹ rò pé sara ni ẹ jọ àwọn pé ọrùn ti tínrín tẹ bá sọ pé ọ gbọ́dọ̀ ń bá wí ó lọ́nu. yóò kàn dé àṣùbà àlẹ́bà tó ti gan bẹ́ẹ̀ bá wẹ̀ apá rẹ̀ ò ní ṣe é tẹ̀ torí yóò steve ni òkú àmùtí máa gan ni. ọlọ́run yọ̀ǹda ká sọ bá a ṣe bá òkú ni bá a ṣe bẹ́ẹ̀ lómi ká tó wẹ̀ kò ṣeé sọ. wọ́n wà fún báyìí bíi kọ̀ǹkọ̀ òkú mi ò máa gbóná gbogbo èéfín tó mú máa jáde lára rẹ̀ padà. wákàtí àfi kanlẹ̀ o ohun tí ò ní jí o gbádùn nílé ayé tó o bá ṣe tó o ní gbádùn àtẹ̀yí tí ò ní jí o rà àlìjẹ́nà wọ̀ bódọ̀rùn kọtílé ayé fàwẹ́yà kọtílé ayé fàwẹ́yà. abúlífàtì ni wọ́n ti dùn báwọn. kọtílé ayé fàwẹ́yà kọtílé ayé fàwẹ́yà. alukurani. kọtílé ayé fàwẹ́yà. ń tọ́ ọ̀sẹ̀ tẹ́tọ̀ nígbádùn àlìkẹ́yàmọ̀ tún wá ṣùọ̀ fún ọkọ̀ ìyọnu ọlọ́run kí lọ sákò ń bẹ̀ sí gógùrò àwọn obìnrin tí wàá jọ ìwọ̀n nísìn wọ́n ń ṣe òhòdè òhò èyàn ya wèrè ó ní òhò láfi sá fún èyí wọ́n ń ṣe òhòdè tẹ́ bá lẹ́ yí padà ọmọ wọn ní òmù àyà tí ó nàlù bàríkà wọn ẹ̀ ń sí ojú ara lẹ̀ òhòdè wọ́n bá yín lò pọ̀ lórí stéèjì èlò wọn fún ọ tó bá bẹ̀rẹ̀ sí ní sáré tó ń yọ̀ dín nísìn tá ló lè wọ́ sàn mọ́. bàbá wa àgbà tá à ń tọrọ fún lẹ́nìí sọ̀rọ̀ kú tó ti lọ yẹn ni bàbá wa Ali Abdul Aliyu mbẹ́nu ọkọ̀ ọlọ́run Adébáyọ̀ Imam ọlọ́ba kí wọ́n bá gẹ̀ wọ́n tí ó ti amínà rẹ̀ kéré báwọn. kódà òdìdè tèmi náà wá ṣe àwọn atúmọ̀síláṣí ikùn ó kọ̀ mí náà fi kùn